nínú ayé wa yìí náà tá a wà yìí àwọn kan ti kú nínú ayé tá a wà yìí ọmọ tó wá ti lọ nínú ayé tá a wà yìí ọmọ tán bí lóòjọ́ padà nínú ayé tá a wà yìí àwọn kan ti ń pé 200 pẹ̀lú àlàáfíà nínú ayé tá a wà yìí àwọn kan ti ń pé 40 nínú ìnira nínú ayé tá a wà yìí làwọn kan ò ti tó 30 rárá síbẹ̀ ìnira ni wọ́n bá kú nínú ayé tá a wà yìí làwọn kan ti wà lọ́mọ ọdún 20 tí wọ́n ti lówó jaburata nínú ayé tá a wà yìí làwọn kan wà lọ́mọ ọdún 20 ni wọ́n ti mọ nǹkan tí wọ́n ó ṣe nínú ayé tá a wà yìí kan náà làwọn kan wà lọ́mọ 50 ọdún síbẹ̀síbẹ̀ ẹrú ni wọ́n ń ṣe àwọn kan wà láàdọ́ta ọdún bẹ́ẹ̀ sì rèé wọ́n ń gbà wọ́n kan gẹ́gẹ́ bí ẹrú nínú ayé tá a wà yìí kan náà làwọn kan wà nípò gateman tí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa dààmú olówó tóun lówó ju ẹni tí ń bẹ nípò gateman lọ nínú ayé tá a wà yìí lèèyàn kan ó lówó náà lọ́lá ní ọ̀lọ́rọ̀ ṣùgbọ́n kò ní lọ́mọ nínú ayé tá a wà yìí lẹ́nìkan owó ṣùnṣùnṣùn wípé ẹyọ kan mo fẹ́ bí torí pé mi ì lówó ọlọ́run ó fi 5 ta lọ rẹ̀ nínú ayé tá a wà yìí nínú ayé tá a wà yí Adépéjú lèèyàn kan ó jókòó tí ó máa ronú wípé Ọlọ́run dákun máma jẹ́ ń bímọ máma jà tún bímọ lọ́dún yìí Ọlọ́run ó sì wò ṣùnṣùnṣùn yóò jù ní mẹ́ta nínú ayé tá a wà yìí kan náà lẹ́nìkan sọ pé àtọ́ ẹ̀rọ ọ̀dọ́mọ̀ síbẹ̀síbẹ̀ yóò padà lọ́mọ nínú ayé tá a wà yìí kan náà ni wọ́n ti sọ fún èèyàn kan wípé àwò ò lè bímọ mọ́ láyé Ọlọ́run ó sì tún padà sọ́dọ̀ lọ́mọ nínú ayé tá a wà yìí ni wọ́n ti ròyìn kan pé kò lè níláárí bí wọ́n ti rorú àwa yìí pa àlè níláárí gbà kan nígbà náà lọ́hùn síbẹ̀síbẹ̀ Ọlọ́run ó tún jẹ́ kó ní láárí bẹ́ẹ̀ sì rèé àwọn kan ni wọ́n tún máa fojú wò ní ayé tá a wà yìí náà wípé wọ́n ò ní láárí wọ́n sì ní láárí láyé fáwọ̀dà nínú ayé tá a wà yìí lẹ́nìkan ti máa wò pé ikú Boko Haram lòun ó kú bẹ́ẹ̀ sì rèé tí Boko Haram ó fi tán lẹ̀ kò ní rí kú ẹyọ kan kú